ẹ̀yin tèmi láàrin Portable àti Àṣàbí Simple ó ti wá dójú ẹ̀ báyìí o, ó ti doni woro sí woro. Portable ó kúkú ti scatter gbogbo tébù pátápátá, ó ti la gbogbo ọ̀rọ̀ tí ò yẹ kó là mọ́lẹ̀, ó ti tú gbogbo àṣírí tí ò yẹ kó tú, eléyìí tún gbẹnu tán ẹ̀yin tèmi. ẹ wo tí mo bá dúró lójoojúmọ́ ọjọ́ tí mi bá dúró ló máa ní mi ìmọ̀ ṣe mọ́. àwọn èmi tí mo ṣe tírísọ̀mù tí mo ṣe gbogbo ẹ̀ tí mo tóbìnrin jápa lórí bẹ́ẹ̀dì obìnrin máa ń sá káàkiri bíi ráàtì bíi eku lórí bẹ́ẹ̀dì fún mi ní. bọ̀ fún tẹ̀sí ṣọ́ọ̀tọ́ ló kí ni 1 minute man. ẹgbẹ́ onílẹ̀kọ̀kọ̀ ni wọ́n tó bá ti mọ tí yóò báyìí ẹ wò tó bá ti mọ tí yóò kò sọ̀rọ̀ tí ó lè sọ. ṣé lákòókò ló máa mú ni. ẹni kò sọ fún ọtí ọ̀rọ̀ tí ó ráyé wá tójú ẹ̀ bá ká máa bẹ̀bẹ̀. Lákòókò ni ẹgbẹ́ onílàkòókò ni. Like seriously? I build this girl. Ẹ wò mo máa fún lówó pé débẹ̀. Ó ti ní bá jáde kó mo bàbá yẹn gbé èmi bá yẹn mú pé mi ni mo fà yí ẹ ṣe. Ṣé ń gbọ́ mi? Ta ló lè gbàrú ẹ̀? Ẹni kó rẹ̀ ẹ̀ mọ̀ kọ́ tí mò ń bá fà. Ṣé ìdájọ́ kí gbẹ́yìn débẹ̀ yín màmá mi? Ìkọ́ tí mò ń bá fà ojú pé níjọ́ tí o bá ti bá obìnrin tó o bá nílé fà ìjọ yẹn náà lèmi náà ìwọ náà máa lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Má bá ẹni tí ò bá ẹ fà má bá fà á. Ó mọ bí tó ń gbé kò wá bẹ̀ kò wá bá ẹ jà. Obímọ àkọ́kọ́ olóyún obímọ ẹ̀kejì kò bá ẹ fà á. Ẹjọ́ sọ̀rọ̀ lẹ́yìn mi. 100. Gbogbo àṣírí mi débi gbó níjọ́kọ tí Àṣàbí Simple fi bú mi pé ìyàwó ẹni onífánlé oníajé ńlé Ọbàtálá wà ńlé ipò wò tí ẹ mọ̀ pé ó ti lòun ni. Ó sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn fẹ́ da alé mi rú mo lọ bá ìyàwó mi jà. Débi pé ó ní ìyá ìyàwó tèmi wípé wọ́n ṣògùn ni mo ní à. Ìyá Àṣàbí ló sọ pé mo wá lọ bá ìyàwó mi jà. Ìgbà tí mo lọ bá ìyàwó mi jà mo tún wá ronú pé dúró. Ṣèbọn ọmọ tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó fẹ́ gbà ẹ̀ mọ́ra ni. Tó bá jẹ́ pé kò gbà ẹ̀ mọ́ra a máa sọ pé mo ní fánlé màmá mi o. Ẹ wo mo nájọ́ ńlé o. Ọmọ ìjẹ́ sọ fún yín pé ilé tẹ́ ẹ fẹ́ wọ̀. Ó ti ẹ̀ báàdì kò báàdì iṣẹ́ ṣe làgbà. Kò báàdì ó gbé wọn débẹ̀ pé ifá wà. Ẹ má dalẹ̀ o wọn ò gbọ́dọ̀ dóyún o ẹlòmíì ò ń dó ìyàwó ọba o. Ìyàwó fa. Ìgbà tí mo dá mi wá lọ́dọ̀ mi ẹlòmíì ò do o. Ṣé ẹ gbọ́? Ọ̀n gbẹ́gẹ̀sì o. Àdó tó ṣì ló tó ẹni tó bá tó ti dàdó tó ṣì. Ṣé ẹ gbọ́ 100 years ni 100 years ni ogún mi. Ogún tí mo ní gbogbo obìnrin tí mo bá ti gbáyàlè ẹ má gbáyàlè mọ́ o. 100 years lógún yẹn. Ẹ má bá mi dùn. Wọ́n bá mi dùn obìnrin àti ọmọ mi wọ́n bá mi dùn. Mo lè fún yín lówó mo lè fún yín gbogbo ẹ̀ má bá mi dùn obìnrin mi àti ọmọ mi ọjọ́ ọ̀la mi ni wọ́n o. Ṣé ẹ gbọ́? Àgbọ́yé. Ọmọ yìí ẹni kò kàm. Bó ṣe máa bá mi sọ̀rọ̀ Bẹ́wàjí kò bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí. Ó ti gbé ìgbà tán ni mo ya wèrè tán ni mo sí wín Bẹ́wàjí ló dúró. Ṣé ẹ gbọ́? Gbogbo obìnrin ló ní blessing lára o. Tóun lọ ni. Ṣé ẹ gbọ́? Òun náà ní blessing lára o kò fi ó fi gbéraga sí ni. Obìnrin náà ò gbọ́dọ̀ máa ranjú mọ́kùnrin kó máa tọwọ́ bọkùnrin lójú kó tún wá bẹ ọkùnrin yẹn padà. Ìgbéraga ẹ̀ pọ̀. Mo ń ṣe o. Ìgbéraga ẹ̀ pọ̀ ó ní mi ò pé ta ló èmi ni mo máa ń fún àwọn èèyàn lógo Ọlọ́run fún mi lógo kí n máa pe káàkiri ó ní kí n máa gbowó. Portable kò mọ ní òpópó aláìníròónú ni. Màmá mi ni wo ó ní àwọn obìnrin kan tó yẹ pé wọ́n máa ń fi owó wọn tó mi ni wọ́n máa ń fi mo ní àwọn olówó tó yẹ pé ọmọ mi wà lọ́wọ́ wọn wọn ò lè sọ fún mi pé àwùfà èmi ni mo máa sọ wípé èmi ni mo nà mọ́ ẹ mọ iye olówó tó fẹ́ fẹ́ mi ni ẹ mọ iye àwọn ọmọ olówó ṣé mi mọ̀kọ́ tí mò ń sọ ni. Ogole mi am a superstar ọba ni mi ẹni kó respect obìnrin tó sọ mí dọba. Bẹ́ẹ̀ni àjẹ 100. Gbogbo wọn ni mo nífẹ̀ẹ́ o torí mo nífẹ̀ẹ́ gbogbo obìnrin tó bímọ fún mi. Bọ̀ number 1 wà ẹ mọ̀ pé Ọlọ́run obìnrin wà. Bẹ́ẹ̀ni. Ṣé mọ̀ pé Ọlọ́run ọkùnrin náà wà. Dáadáa. Bẹ́ẹ̀ náà Ọlọ́run ọmọdé wà Ọlọ́run àgbà wà. Everybody fúnra ó respect. Ìwọ sọ pé ìwọ ilẹ̀ níwájú omi omi jẹ máa ń ṣọ́kiri ni. Ṣọmọ mi ní ilẹ̀ gẹ́gẹ́. Obìnrin tàbí àgbàrá ni. Obìnrin tàbí àgbàrá ni màmá mi òun péré ẹ̀ lọ́ya èmi Ṣàngó ọkọ ya màmá mi ò ń gbégẹ̀sì obìnrin tí bá ṣàyàdé ò gbọ́dọ̀ ẹ wò mo ti ṣe Bẹ́wàjí jiná mo dẹ̀ ṣe òun náà jiná díẹ̀ Ọlọ́run ló ní kí n má ti ṣe jiná tán a máa fò ká gún mi lójú. Mo gbọ́ pọ́ìntì náà. Ẹ wo agbára tí mo gbé fún Bẹ́wàjí owó tí mo gbé fún ọlá tí mo gbé fún kò fi gún mi lójú rí kò lè ná tán ọlá mi ò lè tán màmá mi. Ẹ wo tó bá ń gbé àmọ̀tẹ́dọ̀ fún gbogbo wọn
mọ̀ kọ́ tí mo ṣe sábà àwọn obìnrin náà láì gan lẹ́nu jẹ́ mẹ́ta yìí. They are using my glory. All of them, the kind of people who want to give me work. Àwọn tí mi dá lóhùn, àwọn ló ń dá lóhùn, lọ́nà mi ń gù. Àwọn tí wọ́n fẹ́ dó mi lọ́rẹ́ wọn. Àwọn tó fẹ́ mi tó fẹ́ ti àbájọ́ tí mi gbà. Dákun tó bá nífẹ̀ẹ́ Bẹ́wàjí, má fa àwọn obìnrin káàkiri mọ́. Dákun bá wa fún Bẹ́wàjí náà ní respect. Màmá mi yẹn lè sọ pé kọ́ bá má fọ kájà lámì mi. Èmi náà ògo ni mí, ajé ni mo gbé sọ́wọ́. Ajé ni mo gbé sọ́wọ́ ọba ni mí. Màmá ẹ kàn. Ṣé ìgbà màmá ẹ kàn bàbá jẹ́ ìyá ẹgbẹ́? Mo bá yín sọ̀rọ̀. Ṣé ọba kan máa níyàwó kan ni? Ṣé wọ́n ṣì máa kan lẹ́kún méje? Ọ̀la àná níyàwó mọ́, àná àtẹ̀yàwó mọ́. Ẹ má Pọ́tébù wá ní wọ́n ṣe kan lẹ́kún méje. One house ẹjọ́ torí Ọlọ́run. Ṣóhun nìkan ló bímọ fún mi ni. Pọ́tébù. Ẹni kó má ba ìfẹ́ jẹ́. Pọ́tébù. Mo ti jẹ́ kẹ́ sọ̀rọ̀ kí tó wá di. Ẹgbẹ́ kọ́tẹ́ mi sọ. Ó yá. Mo ń sọ pé màmá mi ló tọ́jú mi. Mọ́mí mi ló màmá take care of me. Dádì mi ni wọ́n ń jèrè gbogbo ẹ̀ báyìí kọ́ lóun fọ̀rùn kẹ́ màmá mi. Ìyà tí màmá mi jẹ lọ́dọ̀ ọkùnrin. Èmi ò fẹ́ kóbìnrin kankan jẹ́ o. Ẹ kìlọ̀ fún o. Ọ̀hún gbẹ́gẹ̀sì o. Mo máa ń rí tó bá pọ̀sì àwọn ọkùnrin kankan kọ̀rọ̀. Àwọn aláyé ọlọ́rọ̀ tó dájẹ́ pé ọ̀hún ẹ̀pù ìgbà yẹn. Ògo mi lẹ̀ ń lò. Ọlá mi lẹ̀ ń lò. Ló fi fún yín promo lẹ́bi jọ́ ṣe promo. Ó yá ó fẹ́ lọ South Africa lẹ́nu jọ́ mẹ́ta yìí. Wọ́n ti fún visa àwọn àtọ́bìnrin kan. Ọjọ́ fẹ́ lọ ṣe promo. Bírú ìtò lọ kàtà gbà yẹn. Mo fọwọ́ sí. Ó gbóyún lọ kàtà. Eléyìí mo dódódódódó kò lóyún. Kó bímọ ẹlẹ́kẹta. Kò lóyún. Ìyálé ẹ̀ ti lóyún. Kò ní gbẹ́ bímọ. Náà wọ́n á sọ láyọ̀. Orí ló mọ̀. Jẹjẹun. Ṣẹ́jẹ́ gbé yín débẹ̀. Ẹjẹ́ gbé yín débẹ̀. Ṣé wàá débẹ̀? Ìgbà tí èmi tí Bẹ́wàjí pàdé mi. Obìnrin mélòó ló lè dúró tì mí? That girl stand for me when they say I'm mad. Ìkọ́ tẹ́ máa sọ ojú pé kí ló dé tí Àṣàbí máa ń fi ọ̀rọ̀ mi bú mi, ó máa ń fi àwọn kọ̀ọ̀kan bú mi, àwọn àṣírí tí bá tún sọ fún, á tún fi bú mi. Yín sọ fún mọ́. Tàbá ń jà. Ẹni kó respect mi, kó dẹ̀ respect ìyàwó tó bá nílé. Gbogbo nǹkan tó bá fẹ́ la máa fún. Mọ́tò tó fẹ́ lò, ó wà nílẹ̀. Gbogbo nǹkan tó fẹ́ ṣe, ó wà nílẹ̀. Ilé tó fẹ́ gbé, ó wà nílẹ̀. Bọ̀ ó máa lóyà tí ìfà jùjú. Ṣé ìgbà màmá mi? Àgbọ́yé. Ẹ̀yin ìyá. Gbogbo ẹ̀ la máa sọ fún mi. Mo ṣe dáadáa o, ẹ ṣe dáadáa kẹ́ lè jẹun tó dáa. Ẹ hùwà dáadáa. Ẹ dúró dáadáa. Ẹ dúró dédé. Ẹ dúró dáadáa. Àwọn ọkùnrin míì wọ́n ń dárúkọ pé obìnrin kan àwọn fẹ́ àbófẹ́ àwòfún àbá. Wọ́n máa ń yan obìnrin jẹ ni. Àwọn òyìn obìnrin jẹ́ o, àwa tọ́jú obìnrin. We take care of woman. Tí mi bá tọ́jú ọmọ ìkò ní dúró. Bẹ́ẹ̀ni. Ló ń wò lọ ni. Wọ́n ń lọ bí kọ́kọ́. You are not going to. Báko tí wá. Màmá mi, I swear to God who made me. Wọ́n bá mi du obìnrin mi o. Ẹni kan respect mi. Má bínú Pọ́tébù, má bínú. Pọ́tébù, ẹ jẹ́ má bínú, ẹ jẹ́ n bá Pọ́tébù kú sọ̀rọ̀ èmi lè yan Pọ́tébù. Mo sọ bẹ́ẹ̀ yẹn tẹ́ wá bí alábòsí ni ní Pọ́tébù. Màmá mi. Ó sì oríire. Alábòsí ló pàṣẹ lórí olórí burúkú ni. Màmá mi, ẹ wo, ọlọ́wọ́ ajá, ẹ wo, ẹlòmíì kò lọ́kàn lé ọlọ́mọ mẹ́ta ni ẹlòmíì kò ní respect fọ́kọ ẹ̀. Get respect to your hobby. Respect your husband. When he's talking, don't talk. Mo tọ́jú ẹ bí dádì ẹ. Bí bàbá tó bí ẹni mo ṣe tọ́jú ẹ. Ju dádì ẹ lọ mo fún ẹ ló jẹ mo tún dún ẹ dáadáa má sọ mí di kò mọ́ ṣe mọ́. Ó ṣe 1 minute man Pọ́tébù. Ó yá ẹni kò lọ fẹ́ sábì lárì. Màmá mi mo dún pẹpẹ. Mo dún pẹpẹ. Ó yá ẹ̀mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ni. Ẹ̀mọ̀kọ́ tó bí. Ó yá màá bẹ́ẹ̀ sí ní dún àwọn ọ̀rẹ́ ẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́gọ́. Má ṣe bẹ́ẹ̀. Àwọn friends yẹ wọ́n wá lọ sọ fún un torí ó mọ̀ mí ọmọ tó pé gbàtà pàdé ìgbàtà pàdé lóòtẹ́ẹ̀lì màmá mi tó yẹ pé mo máa ń gbé sóòtẹ́ẹ̀lì tí mi ti gbálé fún ṣé gbọ́ màmá nínú yàrá tó wà kí n tó kọlẹ̀kùn yàrá ẹ̀ mo máa kọ́kọ́ kan yàrá tí rí sọ̀m tó máa gbọ́ igbe nínú yàrá kejì orò kẹ́ o ojú omi ọkùnrin ò kẹ́ o ọkùnrin máa gbin ni tó bá ń dúró ẹ̀ máa gbin ni ó máa ń gbọ́ ẹ̀kọ́ fáàmù lọ́wọ́ ẹ̀ mò ń dó dídólógbò èmi ò lóyàwó níyàwó 1 minute man sí. Obìnrin mo máa fi káṣá òtù wọn ń débẹ̀ o ẹ má dọ̀dọ̀ ìyàwó mi o ọlọ́sẹ̀ lèmi màmá mi ṣe é gbọ́ ọṣẹ àánú ọṣẹ yìí ọṣẹ ògo wọn ń dóyàwó mi ni mo máa ń dó wọn ìfọṣẹ mi bọ́ bá ti báyìí ó máa ń gbẹ́sẹ̀ lé lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Mo gbé tábù kọjá òun àtàbúrò ẹ̀ mo gbé tábù kọjá òun náà kò bẹ́ẹ̀ ni o mo gbé tábù kọjá ni o Kò dẹ̀ sọ́ọ́.
mo tún kú sẹ́nu àwọn pléèdì àwọn méjèèjì. Jẹ́ǹgbọ́. Àgbọ́yé. Wọ́n ní sọ ibi tá a ti ń ṣe. Ibi táwọn ọbẹ̀ sọ wádìí kò máa ń ṣe ni. Àṣàbí simple. Lọ́jọ́ Èmi tí mo dógò mẹ́wàá. Kílẹ̀ tó mọ́. Tírísọ̀mù méjì ìyàwó ilé mẹ́ta. Àwọn fi dọ́tà kan sí. Tó bá pé mẹ́wàá. Èmi kan fọ́n mi kan tó ní Montana. Èmi. Mo fẹ́ fi Èmi kò máa ń sábú lórí bẹ́ẹ̀dì bí pé ó máa dàbí pé ráàtì ni. Ìyá Ìbàdàn ọ̀pọ̀ mute wà tí Portable. Gbogbo kan tá a sọ yóò ju pé ẹni kò respect mi. Portable. Ó máa respect ẹ̀. Ṣé wo ọjọ́ ìlà àwọn ọmọ ẹ̀? Wọ́n máa bá mi sọ̀rọ̀ ẹni à. Ẹni kó máa sọ̀rọ̀ tán. Mo ti gbọ́ kọ́ máa ṣe. Portable. Ọmọ tá à ń sọ yìí ó ti wà. Ẹ wo mo mọ̀ mọ́ sọ di wèrè. Mo mọ̀ mọ́ sọ di wèrè because when she insult me codedly, she will drag me in public and come and beg me. See, I'm a man. Ṣebí wèrè ni mi àbí wèrè ni. Ó dẹ̀ bòbòdó. Ọmọbìnrin tọ́jú ògo ni. Ọmọ yìí sọ fún mi pé make dem call am Àṣàbí simple. It's better than calling you ìyàwó Portable. Tẹ̀sí Gabrandi. Àwọn ọmọ olówó ni mo fẹ́ máa tó sí. Àwọn ọmọ Ọ̀tẹ́dọ́lá. Àwọn ọmọ Dangote ni mo fẹ́ máa yá sí. Ó dàbẹ̀. Tó bá jẹ́ pé àwọn ọmọ yìí fún mi lọ́wọ́ ni. Ó lọ pé mi ìdú àwọn ìyàwó níyàwó ni. Àwọn obìnrin pọ̀ lórí ilé ẹ̀mú mi. Fún Ìyá Ìbàdàn sáà ní sùúrù. Màmá yìí, Mondo. Mondo. Ẹ wo àwọn ọmọ yìí ló fẹ́ gbà sínú lọ́wọ́ mi. Àwọn ọmọ yìí ló fẹ́ gbà sínú lọ́wọ́ mi. Ẹ wo àwọn ọlọ́kọ́kọ́ lọ post mi lọ́kà sí mi online. Ṣé àwọn blogger ẹ̀ kíníkan give kíníkan pregnant. Ó gbósú lọ́wọ́ mi. Àwọn òyìnbó tó máa ń lọ fún mi. Lọ́ba ní you are married, you are kíníkan. Lọ́gbà lẹ́jìtì lọ́wọ́ mi o. Lọ́ba gbogbo ṣẹ́jẹ́. Bóyá ń kọrin lọ. Mo ní kí Bẹ́wàjì má ṣe interview. Kò súfèé. Ó wà lé. Mo ní kó máa lọ radio station. Mo ní kó máa I give her money. She respected me. She don't drag me online. Fèsì family ẹ̀ ni. My woman don't drag me online. Why they drag me? If tí bá bú ẹ, má sọ̀rọ̀. Ìgbà tí Queen wà lọ́dọ̀ mi, tí bá bú Queen, kò ń drag mi padà. Tí bá bú ṣé wà tí Queen ti wá parí ìjà báyìí? Ṣé wà tí Queen ti parí ìjà? Àṣàbí máa ń lọ lé Queen o, wọ́n jọ ń ṣọ̀rẹ́ o. Máa gbọ́ Kò sí Queen dá mi o. Ṣé wà tí Queen ti parí ìjà báyìí? Ìkan tá à ń sọ ojú pé ẹ ló màmá yìí. Ṣé yóò bá bá ọkọ màmá ìkan tí mo fẹ́ ni mo ti ní fúra. Wèrè ti ṣẹlẹ̀ báyìí. Ìkan tí mo fẹ́ ojú pé respect me why you be in my home. Gẹ́gẹ́ bí abiyamọ, àwọn máa advice ẹ tó bá fẹ́ jẹ́ kí n má kí ni má dùn. Mama anytime I come and drag ṣé mo máa èmi àti ẹ̀jọ̀ máa ń drag mo máa ń sọ fún pé don't shade my wife. If you want to be my wife don't shade my wife, my first wife. Ọmọ kan tó ju ọmọ yẹn rí ni tó dẹ̀ sì dúró tán. Ẹ ṣe dáadáa, ẹ wùwà dáadáa, ẹ dúró dáadáa, kẹ́ lè jẹun tó dáa. Ẹ wo ilé ẹlẹ́ẹ̀kẹta ló ń kó sí. Wọ́n di ẹ láàmú. Even gan mọ́tò tó fẹ́ lò ó wà nílẹ̀ bọ̀ ó máa ń bú mi. Tó bá kú ọ̀la kí gbé mọ́tò fún ó máa bú mi lénìí. Ẹni kọ́ lọ gbàdúrà fún. Àṣàbí ìwọ náà respect ọkùnrin. Ó máa ń sọ. Ẹ ó dàn ẹjọ́ mo fẹ́ bá Portable sọ̀rọ̀. Portable. Mo ní owó mi, ògo ni mí. Mi ò lè kó ọjọ́ ọ̀la mi fún èèyàn torí ìfẹ́. Ẹ wo, mo ń tọ́jú ọjọ́ ọ̀la mi. Obìnrin tó bá fẹ́ kí n nífẹ̀ẹ́ òun, ó máa respect mi. When I'm talking, don't talk. Báwo ṣe bí kò ti wọ̀ tóró? Ọmọ líle ní èlò tó aṣọ ìdọ̀mọ ìyàwó ilé àbí? Ọmọ líle tá a sọ di ìyàwó ilé, ṣòkòtò ló wọ́ tẹ́lẹ̀. Mo ní kọ́ ẹ máa wọ bùbá. Mo fowó àtọmọ ilé tẹ́lẹ̀. Ọba. Ìyá Ìbàdàn wà máa ìlú pọ̀. Èèyàn kú Ìyá Ìbàdàn yá sí wà máa ìní sí. Wà bá mi bí òtí Portable. Lọ́lá màmá bá mi bí òtí Portable. Lọ́lá màmá Ìyá Ìbàdàn. Mo máa jèrè ogun àwọn ọmọ mi. Ẹ sílẹ̀. Lẹ́nà fẹ́ǹsì. Ó ń lọ sàwọn ìgbà tó ṣẹlẹ̀ ojú pé ó tábù lòdì dáàbò wa. Tó bá dé. Máa sọ̀rọ̀ ẹ lọ. Portable ẹjọ́ mo fẹ́ sáré sọ kọ́kọ́. I dey supportive. Mo support career ẹ̀. Ojoojúmọ́ ló jáde. Ó máa ń mú déètì. 7 days in a week. She go out 6 days in a week. Àbí torí iṣẹ́ ẹ̀kọ́ ló máa wálé. Ìgbà tẹ́mi bá ti ṣe gbogbo ṣìnà mi káàkiri tó ti rẹ̀ mí. Àwa lóhùn ti dé. Mọ́mì ìgbà tí mo mu kòkó sábà tí mo mu gbogbo nǹkan rẹ̀ kò ní wá sílé o.